أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله أدعوكتي يقفون الله kọlọmọ yọ wá nínú sáfù ẹrú tí ó máa fi gbogbo ìgbà dúpẹ́ fún tí ó máa forú àtọ̀sán rẹ̀ kí Ọlọ́run atọrọ kí Ọlọ́run àti gẹrẹ fanabu Muhammad olólùfẹ́ Ọlọ́run ẹni ẹ̀ṣà Ọlọ́run ẹni tí Ọlọ́run fi pọ́n wálé ẹni tí Ọlọ́run fi daṣọ àṣírí bo gbogbo ní tí ń jẹ́ ọmọ ẹ̀dá ènìyàn pátápátá bí yẹn bá gbọ́ mẹ́sẹ̀gì ànábì yé tí yẹn bá gbọ́ iṣẹ́ tọ́lọ́run fi rán yé èèyàn mọ̀ yìí pé ànábì sallallahu alayhi wa sallam ó tayọ ó dẹ̀ fakọyọ láwùjọ gbogbo àwọn ànábì Ọlọ́run wá dáàánú ṣe fún un lọ́tọ̀ tó fi ju gbogbo àwọn ẹ̀dá yòókù lọ Ọlọ́run bá wa ṣìkẹ́ bá wa ṣìgẹ̀ fún un mọ́ yọ wá lẹ́yìn rẹ̀ láéláé àti bá wa pàdé lórí ẹ̀sìn rẹ̀ abára wa pàdé lórí súnà rẹ̀ Ọlọ́run má yẹ ẹ̀ṣẹ̀ wa kúrò ńbẹ̀ ìkẹ́ àtìgẹ̀ náà kó kárí gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n jíṣẹ́ Ọlọ́run àti gbogbo àwọn sàhábà àwọn ẹni rere àti gbogbo àwọn àfáà tó kọ́ wa ń kéwú àwọn òbí tó bí wa gbogbo ẹni rere tí ń fẹ́ tiwa nítorí Ọlọ́run akira wa kú ọlá jímọ̀ akira wa kú ọjọ́ ńlá akira wa kú albarke ní ọlọ́njẹ́ aṣọ́pọ̀ jímọ̀ láyé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Gẹ́gẹ́ bí àṣà wa ní gbogbo ọjọ́ jímọ̀ tí a máa ń mú ìrántí Ọlọ́run ráńpẹ́ wá fún ara wa èyí tí a tún mú wá ní jímọ̀ tèní èyí tí mo fẹ́ fi yẹra mi wò tí mo fẹ́ kí wọn náà fi yẹra rẹ wò níbi tó bá ìgbésí ayé rẹ dé ọmọlẹ́yìn ànábì gbogbo wa pera wa gbogbo wa náà là ń pàpè mara àfẹ́ ànábì sallallahu alayhi wa sallam àtúwá wà nínú oṣù tí wọ́n bí òjíṣẹ́ ńlá ànábì sallallahu alayhi wa sallam oṣù Rabiul Awwal oṣù kan yìí náà nítorí ẹnu kò sí oṣù tá a bí ni oṣù kan yìí náà ni àtúnṣọ pé ànábì sallallahu alayhi wa sallam ló fayé lẹ̀ oṣù kan yìí náà lànábì sallallahu alayhi wa sallam ló ṣe hijira tó wọ Madina oṣù kan yìí náà làwọn àfọ mímọ̀ kan sọ pé àkọ́kọ́ revelation tí ó sọ̀kalẹ̀ fún ànábì ní revelation tó lọ́n fi yọ wá kúrò nínú òkùnkùn fi wá sínú mọ́lẹ̀ oṣù Rabiul Awwal làwọn kan pè wọ́n nítorí pé tá a bá sọ pé nígbà tá ànábì pé ọmọ ogójì ọdún ní revelation bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ fún ẹni tá a bí ní Rabiul Awwal oṣù Rabiul Awwal ìgbà tí ó bá pógójì ọdún ẹ dákun oṣù wo náà ni ó pógójì ṣèbó oṣù Rabiul Awwal ni á já sí pé oṣù yẹn náà ni àkọ́kọ́ wá yìí bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam èyí tó bá jẹ́ ń bẹ̀ oṣù náà oṣù ànábì oṣù àlùbáríkà ni ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí ànábì ó wáyé nínú oṣù yìí oṣù tó lámì ni gẹ́gẹ́ bí àṣà wa tóṣù náà bá wọlé a máa múra tí wá àwọn nǹkan tá a máa fi tara wa lólogó tá a máa fi tara wa jí yọ̀mọ̀ rìlẹ́tì mọ́ ìgbésí ayé ànábì sallallahu alayhi wa sallam nígbà tá a kúkú fi ìgbà kan ṣáájú oṣù náà àti lẹ́yìn oṣù náà jánu kúrò níbi ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá ànábì sallallahu alayhi wa sallam tẹ́lẹ̀ nínú jímọ̀ tèní ìkan nínú àwọn àwa ànábì tí o lè fi fọwọ́ rẹ̀ sọ̀yà pé inú ẹni tí ń nífẹ̀ẹ́ ànábì tí ń tẹ̀lé ànábì lódodo ló wà torí pé tó bá gbé kárí pé o nífẹ̀ẹ́ ànábì a ṣe mọ́lùdí fún ànábì sallallahu alayhi wa sallam ìfẹ́ rẹ̀ lání ọmọ bíra rẹ̀ pé ṣé tòótọ́ ló sì nífẹ̀ẹ́ rẹ̀ nígbà tó bá nífẹ̀ẹ́ tó bá tẹ̀lé a máa béèrè kí láǹfààní ìfẹ́ ọ̀hún òtítọ́ ni pé ìfẹ́ odindi ìtẹ̀lé odindi ó yàtọ̀ síra wọn mùnáfíkì a máa tẹ̀lé èèyàn láì nífẹ̀ẹ́ èèyàn àmọ́ gbogbo owó bá ti lò nífẹ̀ẹ́ ànábì tó náà sallallahu alayhi wa sallam kífẹ́ òun lè ṣe ọ́ láǹfààní ìwà ànábì ìṣesí ànábì ìtẹ̀lé ànábì gbọdọ̀ wà nínú ìrìn àjò gbésí ayé rẹ̀ wá bíra rẹ̀ léèrè kémi náà bíra mi léèrè àmọ́ náà gbogbo ayé ló mọ̀ ọ́n ànábì kó tó dòjì sí Ọlọ́run ti mọ̀ ní àmín ó kọ́ tó fi gbajúmọ̀ ní gbogbo ìgboro Mẹ́kà kó tó dòjì sí Ọlọ́run láti kékeré rẹ̀ ní alámọ̀ọ́nà ó kọ́ tó máa pè nù ọmọ alámọ̀ọ́nà àmínù ẹni tẹ́mi lè balẹ̀ sí ní tó ṣòro fáwọn èèyàn jù láyé ni kí wọ́n fowó trust èèyàn torí wọ́n ní irun mú lówó kò ṣeé fàtú ẹ̀mí àwọn èèyàn àfi gbígbà pé ẹ̀mí ni wọ́n fi rọ owó pé kí ni irinṣẹ́ tí wọ́n fi rọ owó àfi gbígbà pé inú ẹ̀mí wọn ti já àgbà kíyàn wá fowó sọ́dọ̀ èèyàn kọ́dọ̀ ọmọ ńlá ló ń tọ̀ tó bá tọ́jú owó sí yàn lọ́wọ́ ó máa fún tọ̀ wọn lálàá gbogbo bá ṣe tó tọ́jú sí lọ́wọ́ bá ṣe pàtàkì sí ìgbésí ayé rẹ̀ tó anabi sallallahu alayhi wa sallam ṣáájú kó tó dòjì sí Ọlọ́run ni ẹ̀mí wọn ti balẹ̀ sí lérí ọ̀rọ̀ owó wọn ìyẹn làwọn kan rò pé ẹni tẹ́mi wá balẹ̀ sí lérí ọ̀rọ̀ gbésí ayé wa tí ò ṣe wá ń jàǹbárí kò lu wá ń jìbìtì rí látijọ́ tí ń títà tí ń tọ́jú owó sí lọ́wọ́ yóò ṣe wá bá wa sọ̀rọ̀ kanyìn ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ sí wa lẹ́yìn ikú ká máa wá dáùtù ẹ̀
tó bá jó ń jìbìtì èèyàn ni àbójókùrò èèyàn ń bí owó láti kọ́kọ́ mọ̀ tó yẹ kó fẹ́ kọ́ lájọ ó fẹ́ kọ́rọ̀ jọ ní bí owó tà ń tọ́jú sí lọ́wọ́ yóò máa yá ló fi ṣe business. ìyẹn náà ni ìyá wa Khadija radiyallahu ta'ala anha ń pé ó fẹ́ fẹ́ ànábì òun gangan ló pète pèrò lérí bóun ó ti fẹ́ ànábì sallallahu alaihi wasallam ọ̀dọ́ rẹ̀ ní interest ti bẹ̀rẹ̀ nítorí lára ànábì sallallahu alaihi wasallam òdodo náà ni àti àmánà. àfa àbúṣẹ́rí ní wara'atuhu Khadijatun wa tuqa wa zuhudu fihi sajiyatun wal haya'u. nígbà tá Khadija bá ànábì pàdé sallallahu alaihi wasallam tí wọ́n dà wọ́n papọ̀ owó ní Khadija ń ṣe nínú àwọn obìnrin tọ́lọ̀ ń kẹ́ níwọ̀n bá nígboro Mẹ́kà tí ń sì ń ṣe bísínẹ́sì ní ọwà kò lè rọ Khadija lọ́rùn fún rẹ̀ láti máa kó ọjà láti ìlú kan lọ lúmi fún rẹ̀ ọ̀nà fọkànbalẹ̀ kò dàbí ayé ti sìn pé èèyàn ọba travel kódà ọkùnrin fún rẹ̀ tí ọba bọ́ sórí ọ̀nà pé mo fẹ́ gbéra láti ìlú kan lọ sí ìlú míì yóò ní di àwọn èèyàn tí ó bá rìn ọ̀nà kì í fọkànbalẹ̀ àwọn dánadáná àwọn olè á máa pọ̀ lọ́nà ká tó wá kóbìnrin ó wá nídìí àwọn tí ó kò mara tí wọ́n mọ̀ bá ránnu bísínẹ́sì rẹ̀ wọ́n pa arákùnrin kan ní Maisara òun ní ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ Khadija ó jọ ọmọ kékeré òun nìkan ò tó láti kó ọjà lọ sí ìlú Ṣáàmù láti lọ bá tajà àwọn ẹran àwọn nǹkan dábà ni wọ́n ń kó jẹ wọ́n wá nídìí ẹlòmíì tí ó tún sọ̀pọ́tì Maisara wọ́n ń wádìí ta ló lóòótọ́ ta ló lódodo àwọn kan láà Nabi sallam náà ló gbé rẹ̀ lọ bá nígbà tí Abu Talib sọ fún pé Muhammad kò sí owó tó nǹkan lọ́wọ́ mi láti lè máa tọ́jú rẹ̀ mọ́ tí wọn náà bá tún rí ọ̀nà kan sọ́nà kejì láti máa fi ṣe business ni Anabi sallallahu alaihi wasallam lọ bá Khadija ní kí mo lè bọ́ ṣàmọ́nà rẹ̀ mo lóòótọ́ bẹ́ẹ̀ fọkànbalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ní Khadija ti kọlu àwọn jìbìtì tí wọ́n ti fẹ́ bà business rẹ̀ jẹ́ ó wá bá Anabi sallallahu alaihi wasallam dòwò papọ̀ ó gbéṣẹ́ fún pé bá mi kó ẹran yìí lọ tà nílẹ̀ Sham òun àti Maisara wọ́n gbéra wọ́n ṣe ìrìn àjò náà a fẹ́ sọ kí ni Khadija rí tó jẹ́ kí iná fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa jò lọ́kàn rẹ̀ sáà Nabi sallallahu alaihi wasallam pé àfi kó fi mí ṣaya mo fẹ́ fi ọ́ sọkọ torí bí òótọ́ àti àmánà níbẹ̀ ni gbogbo wa ti fẹ́ẹ̀lì lẹ́ni o ẹni tó rórí mú bọ́ ń bẹ kéré ó tiẹ̀ tó Nàìjíríà wa tèní olóòótọ́ mélòó lẹ́rí mọ́ ẹ̀mí ọmọ ọ̀balẹ̀ sí ìyá rẹ̀ ẹ̀mí ìyá ọ̀balẹ̀ sọmọ nítorí bá ti dọ̀rọ̀ owó ẹ̀mí ọkọ àti ìyàwó ọ̀balẹ̀ síra wọn ẹ̀mí ọ̀rẹ́ ọ̀balẹ̀ síra wọn jìbìtì ìwà jàmbá àti ìwà àìlóòótọ́ ó ti wá di tó nọ́mà lójú kálukú wa tá a bá rẹ́ nìkan tí ń purọ́ jẹun á tún mọ́ celebrate ẹ̀ tẹ́nìkan bá lóhùn òní purọ́ yóò tún wá strange láàrin wa pé ṣé ayé yìí ni wọ́n ń gbé àbáyé míì sáyé kan yìí náà ló ń gbé àbáyé míì wò nídìí owó ni ó ní tó fẹ́ fowó ṣe láyé tiẹ̀ ni. Khadija wá ròdòdó àti òótọ́ lára Anabi sallallahu alaihi wasallam òdodo pè Anabi òdodo àti wá àmánà kémi ò ní mú tẹni ẹlẹ́ni mọ́ tèmi ó padà fà á sókè ni bó pẹ́ bóyá yóò fààyàn sókè. Khadija wá fi ẹran àti dábàá ran Anabi sallallahu alaihi wasallam àti Maisara ni wọ́n jọ lọ sí ìlú Sham tí ń jẹ́ Syria lẹ́nìí látòdìndín Mẹ́kà Saudi lọ sí Syria wọ́n kó àwọn ọjà lọ síbẹ̀ wọ́n lọ ta níbodè tó wọ ilẹ̀ Sham ìlú kan wọ́n pè ní Basra níbẹ̀ ni Anabi sallallahu alaihi wasallam àti Maisara dé tí wọ́n ti kan olùjọ́sìn kan bàbá kan ìmọ̀ jọ́sìn ìmọ̀ àwọn tán máa lọ ẹ̀yìn ìlú lọ sí lọ́hùn tí wọn kì í dá sí tí ara ayé bá rán wọn ní rahib ńbẹ́nu sọ́ọ́mà rẹ̀ ní jọ́sìn fọlọ́hùn lọ jáde ló bá ra àwọn méjèèjì ni wọ́n á ń ṣe mọ̀ nígbà tó ra Anabi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tó sọ fún Maisara tó bá Anabi rìn pé sórakùnrin tó sì kejì rẹ̀ yẹn mò ń ráwọn àpẹẹrẹ kan lára ẹ̀ àpẹẹrẹ àwọn tí ó bá padà dà Anabi ni mò ń rí lára ẹ̀ ó dàbí ìgbà pòun là Anabi tí wọ́n padà gbé dìde nígbẹ̀yìn ayé Maisara náà wá ní tóun rí tó yà àwọn lẹ́nu lára Anabi Muhammad sallallahu kéde Anabi gbọdọ̀ gbà tá a wà yìí wọ́n ní bẹ́ẹ̀ 25-year-old ń bẹ lọ́dọ̀ ọ̀dọ́ tí ń ṣe yahoo lọ́wọ́ Nàìjíríà ọ̀dọ́ tí ń ṣe cyber crime lọ́wọ́ ní Nàìjíríà ọ̀dọ́ tó mójú tó fraud ní Nàìjíríà èjì yẹn l'Anabi wà níjọ́ náà òun náà lówó kò sí bàbá rẹ̀ láyé mọ́ kò sí ìyá rẹ̀ láyé gbogbo complain tó kà sọ́run ara tiẹ̀ tó fi justify kọ́ ọmọ jẹjẹkújẹ kó tó fi justify ìrìnkùnrin gbogbo ẹ̀ náà l'Anabi sallallahu náà ní challenge òun náà nígbà náà èyí ṣe tí wọ́n tún wá mọ̀ lólódodo tí wọ́n wá mọ̀ ní ẹni àmánà níbẹ̀ ló ti mọ̀ mú wá sí sọmọlẹ́yìn Anabi rere ni ọ́ àbí sọmọlẹ́yìn Anabi rere àbí n tó pè mọ́ra rẹ̀ kò relate mọ́ ọ bá ṣe mọ́lìdí fún Anabi ọ bá celebrate Anabi best way tó lè fi celebrate ẹ̀ náà ni pé kán máa rí gbèsè ayé Anabi kó máa reflect nínú life rẹ̀ kán máa rí pé òun represent Anabi lọ́nà tó dáa gbogbo ibi tó bá dé òtítọ́ rẹ̀ àti ìwà rẹ̀ kó máa júwe pé ọ̀dà kí mùsùlùmí lẹ́ni ìyọ́ jẹ́ ìwà tẹ́wù ló jẹ́ mọ̀ kìí sọ̀rọ̀ ẹnu nìkan ní ká máa fi mọ̀ ní mùsùlùmí
anabi sallallahu alayhi wa sallam Maysara ni nígbà tóun wá rí àpẹẹrẹ tóun rí lára ẹ̀ ni pé òun ṣáàrí pé gbogbo ibi tí òòrùn bá wà tóòrùn bá lágbára kíní kan bí ìbòjì ọmọ wà lérí ànábì yọmọ dàbí gbà pé ìbòjì kan kọ́va rẹ̀ òòrùn kì í òòrùn kì í pa. gbogbo àwọn àpẹẹrẹ wọ̀nyí ni Maysara rí nígbà tí wọ́n padà sí Mẹ́kà. Maysara lọ fi tó Khadija létí. àkọ́kọ́ àmánà, ẹ̀kejì ni pé wọ́n tún pa owó tayọ ní tí wọ́n máa pa tẹ́lẹ̀ má ṣe wá pa bó ṣe pọ̀ tó gbogbo ẹ̀ lànàbì fi jíṣẹ́ fún Khadija ọkọ̀ yọkù mẹ́ẹ̀. kò bá Maysara dọ̀rọ̀ kan papọ̀ pé ṣe orí kíní kan àwọn tó bá ti lówó wọn ìfẹ́ kí wọn lọ́lá bọ̀rọ̀ lábẹ́ wọn èèyàn kàn máa sìn wọn lọ gbére ni jẹ́ káwa náà mú tiwa ń bẹ̀ níbi abá tí ń ṣe là á ti jẹ gbogbo àṣàkáṣà tí wọ́n tọ́ ọmọ dá tọ́ ọmọ fi kó bára rẹ tó ṣe bó fi ń dolórí rẹ o. Ànábì ọ̀gbọ́n kọjá rẹ̀ kọ̀gbọ́n kọjá kádàrá. Ànábì sallallahu alaihi wasallam jíṣẹ́ fún Khadija ó fowó jíṣẹ́ fún un ní pípé àmánà. Khadija wá rí gbogbo ẹ̀ ó wá gbọ́rọ̀ lẹ́nu Maysara ní pé ẹni olùjọsìn kan sọ fún yín pé nìyí ó ṣeéṣe kó dà Ànábì Ọlọ́run. Alákọ̀ọ́kọ́ wọ́n náà tí wàá lóora pẹ̀rẹ́ pé gbogbo ibi tóòrùn bá wà kíní kan bíi gàgà máa kọ́va orí rẹ̀ ó dà pé nìyí ó lọ́jọ́ wájú. òdodo tó tiẹ̀ ní ìtẹ́milọ́rùn wàrà àti o Khadijatun wa tuqa wa zuhudu fihi sajiyatun wal hayau. ìyẹn Khadija rí lára Ànábì sallallahu alayhi wa sallam tó ló tẹ́milọ́rùn mo fẹ́ fẹ́ nìyí ṣọkọ nígbà táwọn olówó àwọn bọ̀rọ̀ kìíní àwọn èèyàn ńláńlá Mẹ́kà tí gbogbo wọn ń tò lẹ́nu ọ̀nà tí wọ́n fẹ́ fẹ́ Khadija ló wá sọ pé rárá kékeré yìí ni mo fẹ́ fẹ́ kékeré tó lóòótọ́ tó lódodo yìí ni mo fẹ́ fẹ́ sáwọn obìnrin tó bá lówó lọ́wọ́ tán bá dàgbà. pírọ́blẹ́mù pé ọkùnrin wo màá fẹ́ tí ọlá mi àtowó mi àtọrọ mi ò ní tàn mọ́ lójú tí ò ní fẹ́ mi nítorí owó tí ó fẹ́ mi tọkàntọkàn tí ó ṣàmánà tí property mi ò ní tọwọ́ rẹ̀ parun ni wọ́n máa wá wọn kì í rí bọ́rọ̀. ó wá rí òdodo lára Ànábì sallallahu alayhi wa sallam ló fi wọ́ ọ mára. wọ́n fẹ́ bẹ́ẹ̀ pé àríyànjiyàn wà láàrin àwọn àfọ̀mímọ̀ kí ni èjì Khadija kí ni èjì Ànábì njọ tí wọ́n fẹ́ ra wọn. ṣé gbogbo àwọn mímọ̀ náà lọ́dọ̀ pé Khadija ju Ànábì lọ ṣá sallallahu alayhi wa sallam. àwọn kan sọ pé jimiti náà ni wọ́n. èyí tó kọ́mọ̀ ni pé wọ́n Khadija ti wà 40 Ànábì wà 25 sallallahu alayhi wa sallam. ara àwọn ẹgbàá wa tó sọ fún wa pé rárá kò rí báwọn. ẹ pé 15 years ní ntàfà tó wà láàrin Khadija tànábì. èyí tó kọ́mọ̀ tí gbogbo wa rí nínú tàríkù tó gbajúmọ̀ síra tó gbajúmọ̀ síra ibn Hisham ìtàn àfáà tán pè ní ibn Hisham ti Muhammad ibn Sahak ti ibn Hisham summarize ẹ̀ òun ni tíra àtàn tó kálẹ̀ jù tó wá jẹ́ kó ẹ sí pọ̀pọ̀lọpọ̀ fáàkì tí ń bẹ ń bẹ ni ó kọ́mọ̀ jù láàrin mùsùlùmí. bẹ̀tẹ̀ ara àwọn ẹ̀gbà wa mi látọ̀dọ̀ àwọn òpìtàn mi tí wọ́n sọ fún wa pé èjì Ànábì sallallahu alaihi wasallam àwọn kan tiẹ̀ ní 21 ni níjọ́ tó mọ́tò fẹ́ Khadija tó yẹ pé Khadija ń jẹ́ 40 níjọ́ náà ìtumọ̀ ẹ̀ ní pé 19 years ní ntàfà tó wà láàrin àwọn méjèèjì. àwọn kan ní rárá 37 ní èjì Ànábì njọ tó mari tó fẹ́ Khadija pé 37 ẹgbẹ́ àwọn yẹn náà wà yẹn ni pé tí ń bẹ láàrin Ànábì àti Khadija ọdún mẹ́ta péré ló fi ju Ànábì lọ age mate ni wọ́n. àwọn kan tún mẹ́ṣẹ́ oríṣiríṣi àwọn kan ní 30 l'Ànábì pé 10 years náà ní ń bẹ láàrin àwọn méjèèjì. kódà àwọn kan ní 28 ní Khadija njọ tá à ń wí yìí pé èjì àdíjọ́ dàgbà tó bá wọn 28 ní Khadija Ànábì sallallahu alaihi wasallam njọ 25 3 years ní ń bẹ láàrin àwọn méjèèjì sallallahu alaihi wasallam. èyí tó bá wù kọ́ jẹ́ mbẹ́ ṣẹ́ mọ̀ pé ìtàn yóò ní lójútùú nítorí wọn àti ìmọ̀rú ẹni tí Ànábì jẹ́ sallallahu alaihi wasallam kéde Ànábì Ọlọ́run nílò ọ̀rọ̀ tá à ń wí so wọn àti ìmọ̀ bó ṣe jẹ́ kọ́ sẹ́ni tí ó mọ̀ mú tàn rẹ̀ kalẹ̀ lọ́nà tí ó wà accurate ní gbogbo ìgbà náà. èyí tó bá wù kọ́ jẹ́ mbẹ́ ó fojú hàn pé Àdíjà bó tilẹ̀ wù kọ́ mọ ojú Ànábì lọ lọ́jọ́ orí díẹ̀ àbí kí wọ́n sì jọ jẹ́gbẹ́. ó wá rí òdodo ó rí ìwà òtítọ́ lára Ànábì sallallahu alaihi wasallam. ìwò òtítọ́ lọ́lọ́run fi fa Ànábì gòkè ìwò òtítọ́ lọ́lọ́run fi ṣe sábàbí rírí jẹ mímu Ànábì láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé ẹ̀. Ànábì sallallahu alaihi wasallam ó tún wá di kókòrò ní Mẹ́kà nígbà tára Mẹ́kà fúnlẹ̀ mọ́ nígbà tó dà Ànábì Ọlọ́run ọba tán lórí ìgbà tó sì dà Ànábì náà yìí sì ń bá wọn tọ́jú owó yìí sì ń bá wọn tọ́jú dúkìá wọ́n sì ń tọ́jú nǹkan sí lọ́dọ̀ wọ́n ń bá a jagun ẹ̀sìn tó mú wá wọ́n ń bá a jagun àwọn èèyàn tán tẹ̀lé tí wọ́n wọnú ìsìláàmù lójoojúmọ́ tóun ti bẹ́ẹ̀ wọ́n tún tọ́jú owó sí lọ́wọ́ ẹ̀mí wọn balẹ̀ kí wọ́n ṣòwò kò ní fowó wá ṣe aburú tẹ́ ẹ bá fowó sí lọ́wọ́ ẹ̀mí yín balẹ̀ wọ́n sì ń bá a jagun tí ń túmọ̀ sí pé tó bá jẹ́ pé nítorí ayé ní fi ń pèrè lánàbí Ọlọ́run tó bá jẹ́ pé nítorí kó lè kọ́rọ̀ jọ ni ẹ̀mí táwọn náà ní balẹ̀ sí i mọ́ nítorí wọ́n ti mọ̀ pé ìmọ̀ tí ń fowó wá kọ́lé díẹ̀díẹ̀ ìmọ̀ tí fi ń ṣe bísínẹ́sì bọ́n bá ṣe gbé wá náà wọ́n ṣe máa bá a lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n á fúnlẹ̀ mọ́
débi tí wọ́n ní ọ̀yá kọ́kẹ́rù rẹ̀ kúrò Mẹ́kà tán fẹ́ pa òun náà wá sá gbà tí ó tún sá tí ó jáde Mẹ́kà sí ó tún láti fi Àlì ilẹ̀ ǹjẹ́ kí ni kí Àlì ọmọ ṣe gbogbo àwọn tó tọ́jú nǹkan sọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam àmọ́ náà ọ̀gángan yẹn lọ́pọ̀lọpọ̀ owó ti fẹ́ẹ̀lì ọ̀gángan yẹn lọ́pọ̀lọpọ̀ owó ti fi ṣáṣá àwọn tá a mọ́ dáṣà pé àtòwó olówó àtòwó ẹni Ọlọ́run má fi kàn wọ́n wà ń bẹ àbáṣà tó mọ́ dákọ́ owó olówó wa ń bẹ lọ́wọ́ Ànábì lásìkò nira lásìkò pọ́njú tó fẹ́ dájú kọ Mẹdínà ìlú tí ò dérí kò ní fámìlì ń bẹ kò lẹ́bí kò lára ń bẹ kò nílé tó fẹ́ dé sí ń bẹ ní Mẹdínà sallallahu alayhi wa sallam ó fẹ́ lọ bẹ̀rẹ̀ new life ó fẹ́ da dúdú property tó ní Mẹ́kà alẹ̀ kọ́ sáré jáde lórúkọ mọ́ lọ Mẹdínà níbi tí yàn bá dérí bẹ́ẹ̀ nìyẹn máa palẹ̀ mọ́ pé jẹ́ ń mówó dání jẹ́ ń palẹ̀ mọ́ dání dáadáa jẹ́ ń dira dání dáadáa àwọn kèfèrí kan tán lé kúrò Mẹ́kà yìí tó fẹ́ ti torí wọn fi Mẹ́kà alẹ̀ tán fẹ́ pa yìí àwọn kan yìí náà wọ́n tọ́jú owó sí lọ́wọ́ ó yẹ kó wò pé jẹ́ ń palẹ̀ mọ́ owó wọn kí n lọ́ọ́ fi bẹ̀rẹ̀ ayé tuntun tí wọ́n bá bléèmù èèyàn lọ́jọ́ iwájú ara wọn náà wọ́n bléèmù pé àwa la lé e lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sá náà wa lówó rí nígbà tá a lé e lọ ló kó wa dání Ànábì ò ṣe bẹ́ẹ̀ o sallallahu alayhi wa sallam ó fi Àlì kalẹ̀ ìwọ́n ń júwe fún Àlì sórí kínní yìí ìyá alágbájá lónìí sórí owó yìí bàbá alágbájá lónìí bàbá lámọyín ló lélẹ́yìí bàbá tàmọ̀dó ló lélẹ́yìí bá mi distribute ẹ̀ fún wọn tí ilé ẹ̀ lọ́ba mọ́ èmi ń lọ mo fẹ́ máa jáde lọ Madina sallallahu alayhi wa sallam ó tún ṣàmọ́nà nígbà tí ń bẹ nínú ṣòro nígbà tí ò rí ní tí ó jẹ tó fẹ́ dájú kọ ìrìn àjò tí ò ní tí yóò mú dání fún ó tún ṣàmọ́nà ó ṣòdodo ń bẹ àwọn ọ̀dọ́ àtàgbàlagbà náà tó dàgbà sí di ìjẹkújẹ nílẹ̀ Yorùbá àti káàkiri ayé tá a bá fẹ́ lálùbáríkà tá a fẹ́ lọ́jọ́ ọ̀la tá a fẹ́ lọ́jọ́ iwájú tá a fẹ́ gúnlẹ̀ rí àfi ká lọ́ọ́ fi wò títọ́ àti wà mọ́nà ká lọ́ọ́ fi jọ Ànábì sallallahu alayhi wa sallam ó yẹ sọmọlẹ́yìn Ànábì rere ó tiẹ̀ represent Islam lọ́nà tó dáa tó bá yẹ sí pé gbogbo àdúgbò rẹ̀ ní community tó wà àbí ká sọ pé níbi iṣẹ́ tó wà gbogbo wọn mọ̀ ọmọ jìbìtì wọn mọ̀ ọmọ irọ́ wọn ń sá fún káwọn fowó bọ́ dá nǹkan pọ̀ ó kì í sọmọlẹ́yìn Ànábì sallallahu alayhi wa sallam rere mọ̀ sàṣàlátù fún Ànábì mọ̀ tẹ̀lé Ànábì mọ̀ celebrate Ànábì àmọ́ tó bá ti fi wà jọ́ èrè tó jẹ́ lára Ànábì kéré gan-an èrè tó rí jẹ lára Ànábì sallallahu alaihi wasallam ó kéré wọ́n ní Yẹ̀húdì kan ìtàn ráńpẹ́ tá a lè mú làákà yìí ń bẹ Yẹ̀húdì kan Júù ó wá rajà ní ìlú Islam kan ó wọnú ìlú náà àwọn ń bá ní àjò bọ̀ wá wọ́n wá bá ìrìn àjò délùú kan pẹ̀lú àwọn tán jọ ń ṣe ìrìn àjò wọ́n pọ̀ mùsùlùmí ń bẹ nú àwọn tí èsì mùsùlùmí ń bẹ nú wọn wọ́n á sọ̀kalẹ̀ sílùú kan nígbà wọ́n débẹ̀ ẹni ẹjẹ́ á ṣe òrùjọ́ kan mọ́júmọ́ nílùú ìka tó máa lọ ká sinmi gbàtàn á ní wọ́n lọ́jà kan tó tóbi ńlú ó ṣe é bí kọ́nájà kó tó máa fi lóhùn lẹ̀ nígbà tó dáàrin ọjà ó rí ṣọ́ọ̀pù kan tí wọ́n ń taṣọ ńbẹ̀ ó wá wọ ṣọ́ọ̀pù náà bàbá tó ní ṣọ́ọ̀pù yẹn ó ti sàsọ́ọ̀lẹ̀ fún gbogbo àwọn tó ń tajà lábẹ́ rẹ̀ láwọn tó ń bá a ṣiṣẹ́ pé ṣé ẹ ráṣọ yìí ó náwó sáṣọ òun fún wọn pé ṣé ẹ ráṣọ yìí kì í ṣe gidi àlébù báyìí ń bẹ lára ẹ̀ gbogbo ìgbà tẹ́ ẹ bá taṣọ yìí ẹ ṣàlàyé fẹ́ni tó fẹ́ rà yìí pé àlébù ń bẹ lára ẹ̀ o ẹ gbọ́dọ̀ ta aláìsọ àlébù tí ń bẹ lára ẹ gbọ́dọ̀ ta aláìsọ àlébù tí ń bẹ lára tóró jíṣẹ́ ńlá Nabi sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ tó kọ́ wa ní pé man ghashana falaysa minna ẹni tó bá dalẹ̀ wa tó jàǹbé èèyàn tó yànyàn jẹ níbi kátàkárà àti níbi nǹkan míì náà kì í sara wa mùsùlùmí kò jọ wa kò dàbí wa sallallahu alayhi wa sallam Ànábì ní al-bayya'ani bil khiyari àwọn tán bá ń tajà tán rà lọ́wọ́ ara wọn wọ́n ní option kan sọ pé àwọn ọ̀rà mọ́mọ́ lam yatafarraqa tí wọ́n bá ti túká Ànábì wa bá ọ̀rọ̀ síwájú ó ní wà ń bayyana wà sadaqa táwọn méjèèjì bá disclose gbogbo àléébù àti gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tí ń bẹ ń bí ọjà tán fẹ́ tà tán fẹ́ rà lọ́wọ́ ara wọn tí wọ́n sọ gbogbo ẹ̀ fúnra wọn láì fi nǹkan kan pamọ́ níbi bísínẹ́sì tẹ́jọ fẹ́ ṣe Ànábì ní búríkà lahuma fi bay'ihima kódà bó sowó díẹ̀ lẹ́rí ń bí ọjà tẹ́ ta fúnra yín àbí bísínẹ́sì tẹ́ ṣe díìlì tẹ́ ṣe yẹn wallahi yóò lálùbáríkà bẹ́ẹ̀ fowó yẹn tọ́mọ ọmọ yẹn yóò máa yanjú yóò máa dọ́mọ rí mọ́ yín lọ́wọ́ kò ní dọ̀tá yín àmọ́ tó bá yẹ pé ń kẹta mọ̀ ọmọ yìí pé kíní yìí ní ewu kan ó láburú kan ó lágbàkó kan nú ọwọ́ adákẹ́ ẹ mọ̀ sọ o ẹ mọ̀ sọ tẹ́ ẹ bá sọ àníríta mọ́tò yìí ẹ kàn pákéjì ẹ̀ bákan ẹ́ńjìnì rẹ̀ lálàáfíà ẹ pákéjì ẹ̀ bákan ẹnìkan ó ríra lọ́wọ́ wa ẹ wá ta bẹ́ẹ̀ fún ẹ ṣe bẹ́ẹ̀ ṣe bí ìgbà pé ẹgbọ́n Ànábì ní muhiqatil barakatu min bay'ihima aw kama qala wọ́n yọ àlùbáríkà kúrò níbi kátàkárà ẹ̀yin méjèèjì tẹ́ ẹ bá ti fúnra yín ní disclosure tó necessary àdìsí yìí ni arákùnrin mùsùlùmí gbé sọ́kàn pé àlébù tí ń bẹ lára aṣọ yìí ẹ sọ fẹ́ni tí ó bá rà á o ojú owó pọnmi pọnkúpọn o ń sọ bẹ́ẹ̀ fáwọn ọmọdọ̀
gbogbo ẹni tẹ́ bá ti rí tó fẹ́ ra ẹ sọ fún pé àlébù báyìí báyìí ń bẹ lára ẹ̀, ronú sí kó tó gbówó lẹ̀. Yẹ̀húdì wá wọ ṣọ́ọ̀pù yìí kò bẹ́ni tó ní ṣọ́ọ̀pù ní ọjà, àmọ́ àwọn ọmọ tó fi síbẹ̀ lọ́ba. Ọ̀kan náà àwọn ọmọ tó fi síbẹ̀ wọn ọ̀rán ti ń tọ́ga àwọn bá wọn sọ ọmọ kó tó lọ. Ṣé aṣọ ilẹ̀ fẹ́ rà òun sì ná sí èló ni eye báyìí ni Yẹ̀húdì kówó lẹ̀ ọlọ. Nígbà tọ́ga tó ní ṣọ́ọ̀pù wá dé ń bèrè kí ẹ ti ta aṣọ báyìí báyìí àwọn ti ta èló lẹ padà ta lẹ ta fún bó lẹ ṣe ta àmọ́ padà rántí sọ fún pé àlébù kan bẹ lára ẹ̀ mọ́ ta lẹ ta fún ẹni Yẹ̀húdì ni kì í ṣe mùsùlùmí ẹnìgbà yẹn ni ò tiẹ̀ járí ìròyìn kì í ṣe bí Yẹ̀húdì ni ebi kì í ṣe mùsùlùmí ṣe bí èbó là ń gbá online tí o bó owó èbó ni owó àwọn tó kó wa lẹ́rú ni àwọn tó kó bàbá wa lẹ́rú gbogbo àwọn sọkúsọ tó kún ẹnu gbogbo oúnjẹkújẹ tí wọ́n ń pọ̀ sí tí nọ́mbà wọn ń pọ̀ sí àwọn ọ̀dọ́ tí nọ́mbà wọn ń pọ̀ sí ní Nàìjíríà lénìí tí wọ́n ń dàgbà sára àjẹkújẹ tán ń dàgbà sára owó jìbìtì táwọn òbí náà rí láburú mọ́ tí gbogbo ará àdúgbò rí láburú mọ́ bá ti kó o dé gbogbo àjọ ń celebrate ẹ̀ ni à ń pè lọ́mọ rí à ń pè lọ́mọ ìdùnnú kọ́lé fáwọn òbí ẹ̀ ọ̀rà lẹ̀ fáwọn òbí ọ̀rà mọ́tò fáwọn òbí rẹ̀ tẹ̀sí mọ́ pé ń ba yé jẹ́ ni láptọ̀pù ní ń dì káàkiri ní fi ń ba nǹkan jẹ́ owó olówó owó kèfèrí kò bá jẹ́ kèfèrí rẹ̀ ṣé kèfèrí tiẹ̀ ni àbí kèfèrí Ọlọ́run. Arákùnrin náà ní Yẹ̀húdì la tà fún kéwulẹ̀ ṣe mùsùlùmí kéńté ni kì í kírun fọ́lọ́run lẹ́ni tó ní ṣọ́ọ̀pù ni wá ní kíni. Ànábì náà ní chance kó náwó àwọn ẹlẹ́bọ lọ́jọ́ sí láwọn tó gbógun tì í tán fẹ́ pa á. Ó tún wá ń sàmọ́nà kí mi ò ní ná owó yín ibi tí mo tọ́jú ẹ̀ sí ni á lè bá mi kówó ìpa bàbá ń dá padà fún wọn sallallahu alayhi wa sallam. Ní arákùnrin yẹn wá níbo ni wọ́n á wà báyìí wọ́n dáadáa pé wọ́n ti fìlú lẹ̀ o aṣèrìn àjò ni wọ́n kàn sinmi díẹ̀ ń lu wa wọ́n ti gbéra padà ọ̀nà bó wọ́n gbà lọ́ba bẹ̀rẹ̀ sí ni mo lépa wọn káàkiri wọ́n ló rin ìrìn àjò tó ìrìn àjò ọjọ́ kan kó tó lé wọn bá lérí desert ìrìn àjò ọjọ́ kan nítorí nǹkan fẹ́ dá àmọ́ náà padà nígbà tí ó bá wọn pàdé ẹ dákun ta ni lágbájá nínú yín tó jẹ́ Yẹ̀húdì tó ra aṣọ ní ṣọ́ọ̀pù báyìí nílùú báyìí tẹ́ ẹ gbà kọjá tẹ́ ẹ sùn mọ́júmọ́ wọ́n ní èmi ní ń jẹ́ bẹ́ẹ̀ àwọn mùsùlùmí tó wà ń bẹ̀ dúdú wọn náà wọ́n ń dà pé kí láà lè tó báyìí lérí pé ẹ rajà lọ́wọ́ ara yín wọn ò sọ àlébù tí ń bẹ ń bẹ̀ lọ́wọ́ ní láti lépa rẹ̀ wá àlébù ń bẹ ń bẹ̀ wọ́n sọ fáwọn ọmọ náà kan sọ fún yín wọn ò sàmọ́ náà ni ẹ má bínú èyí tẹ́ bá fẹ́ san nísìnyí tó bá wùn yín látọ̀kan ní kẹ́ ẹ san àmọ́ àlébù ń bẹ ń bi ọjà tá a gbé fún yín bí ṣe ń ya dúdú yẹn lẹ́nu tí gbogbo wọn ń ṣe mọ̀mọ́ǹkì wọ́n ní Yẹ̀húdì yẹn òun bá bú ẹkún tiẹ̀ Yẹ̀húdì tí wọ́n dá ọjà rẹ̀ padà fún tán fẹ́ dá owó padà fún ló bá bú ẹkún ìyàlẹ́nu tiẹ̀ ju ti gbogbo àwọn èèyàn yòókù lọ ní wọ́n ń béèrè pé ẹdún náà ìwà tẹ́ ẹ wù í mbolẹ̀ ti rí ṣé ẹ̀sìn ló fi kọ́ yín ni àbájogúnbá àbí wà tiẹ̀ lọ́tọ̀ ó ní wà Ànábì sallallahu alayhi wa sallam ni Ànábì ló sọ pé wà ń bá yàná tọ́lọ́jà méjì bá ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ fúnra wọn wà sọ́dà kọ̀ tán sòdodo ń bí ọjà burika lahuma fi bay'ihima alibarika wọnú ọjà àtòwò tẹ́ fi rà àtọjà tẹ́ rà alibarika wọ ẹ̀rí nǹkan rẹ̀ fi ṣe yóò wúlò fún yín yóò kalẹ̀ ẹ̀rí fọkànbalẹ̀ fi lò ó ní ra rú aṣọ bẹ́ẹ̀ kẹ́kẹ́ ọmọ lálàkàlà kájí ọmọ ilé ó ní wọ rú aṣọ bẹ́ẹ̀ kásàṣì ọmọ ràn ọ́ ó ní tóun dì mọ́wọ́ náà nù tí òun fi rò pé kó wọ́n ṣàmọ́ náà kó tó di pé wọ́n dà padà tó bá dijọ́ àkìyàmọ̀ wọ́n ní Yẹ̀húdì yẹn wá sunkún ní èmi tí mo rọjà lọ́wọ́ yín ni èmi náà sòdodo ẹ kàn rí mi lẹ́ni tó yẹ kẹ́ ẹ sòdodo fún ni èmi náà ṣe ni òdodo ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ ó ní owó tí mo fi rajà lọ́wọ́ yín owó ayédèrú ni owó fẹ́ẹ̀kì lèmi náà wá ná fún yín lẹ́yìn wá lè sòdodo tẹ́sìn tí yín kọ́ yín lódodo báyìí tẹ́mi náà sì lẹ́sìn tí ń ṣe tí èmi ò lódodo alátara bẹ́ẹ̀ mo di mùsùlùmí lọ látẹ̀ni mo fẹ́ mọ́ bá yín ṣẹ̀sìn òdodo yìí mo fẹ́ bá yín ṣẹ̀sìn àmánà yìí ó fi ìwà Nábì sallallahu alaihi wasallam pè èèyàn sínú Islam ẹ já lọ dún ní àmánà tá a bá fẹ́ káyé owó tó jù báyìí lọ ẹ já lọ dún ní àmánà tá a bá fẹ́ kọ́run owó tó jù báyìí lọ èyí náà ní ìrántí ráńpẹ́ tá a mú wá fúnra wa ní èní ọlọ́njẹ́ aláṣepẹ́ ẹ má gbàgbé pé ní jímọ̀ ẹ já ètò lọ jímọ̀ káka súratul káfí ká ṣe gbogbo iṣẹ́ ẹjọ́ jímọ̀ ká ṣe sàlátù kọ́pọ̀ jantirẹ rẹ̀ fún Nábì sallallahu alaihi wasallam ọlọ́njẹ́ aṣọ́pọ̀ jímọ̀ láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.